A kú dédé àsìkò yìí, yóò rọ̀ wá lọ́rùn láṣẹ Elédùà. Ìròyìn fẹ́lífẹ́lí ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv. Fún mi, Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti fagilé ìrìn àjò lọ sí orílẹ̀-èdè South Africa àti orílẹ̀-èdè Angola fún ìpàdé àwọn olórí ní ilẹ̀ adúláwọ̀ àti ti ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ èyí tó yọ wáyé nínú oṣù yìí láwọn orílẹ̀-èdè méjèèjì ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde láti iléeṣẹ́ ààrẹ, wọ́n ní ààrẹ Tinubu ló fagilé ìrìn àjò náà èyí tó yẹ kó rìn ní ọjọ́ 19 nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí, ṣùgbọ́n látàrí àwọn ìṣẹ̀lẹ̀ ètò ààbò ilẹ̀ yìí eléyìí tí ò ṣe dáadáa tó, òun ló mú ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti fagilé ìrìn àjò náà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, iléeṣẹ́ ààrẹ ṣe lálàyé wípé a gbọ́dọ̀ finá sórí òrùlé sùn lórí àwọn ìkọlù àwọn agbésùmọ̀mí èyí tó wáyé ní ìpínlẹ̀ Kebbi, ìpínlẹ̀ Borno tó fi mọ́ ìpínlẹ̀ Kwara, níbi tí àwọn agbésùmọ̀mí ti ya wọ inú ilé ìjọsìn kan nínú abúlé kan tí wọ́n pè ní Ẹ̀rúkú ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara, tí wọ́n ti kó àwọn olùjọ́sìn tó ń lọ bíi 25 lọ. Bákan náà tí wọ́n tún lọ ilé ẹ̀kọ́ ti àwọn obìnrin girama tó wà ní Màgà ní ìpínlẹ̀ Kebbi, tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́bìnrin níbẹ̀ náà lọ, tí wọ́n tún pa ọ̀gá àgbà ológun kan eyín Brigadier General Musa Umba, èyí tí wọ́n pa lẹ́nu ogun ní ìpínlẹ̀ Borno. Wọ̀nyí ni àwọn ohun tó ṣẹlẹ̀ èyí tó mú ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti fagilé ìgbésẹ̀ àti ìpàdé ọ̀hún tó yẹ ó wáyé o pẹ̀lú àwọn olórí yòókù ní orílẹ̀-èdè South Africa àti orílẹ̀-èdè Angola, tó ń ti àwọn ìgbìmọ̀ tó ń bẹ nínú àjọ ìṣọ̀kan tilẹ̀ adúláwọ̀ àti ti àgbáyé láwọn orílẹ̀-èdè méjèèjì náà. Wàyí o, Tinubu èyí tó gbọ́ ọ̀rọ̀ pẹ̀lú ìpè tí gómìnà ìpínlẹ̀ Kwara tó pè fún ìrànlọ́wọ́ látọwọ́ ìjọba àpapọ̀ lórí ètò ààbò ló mú ààrẹ Bọ́lá Tinubu láti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n tó gbangba sùn lọ́yẹ̀ pẹ̀lú àṣẹ tó pa fún iléeṣẹ́ ọlọ́pàá láti tẹ̀lé àwọn oníṣẹ́ ibi ọ̀hún kí wọ́n wá wọn rí, kí wọ́n sì kó wọn wá síwájú òfin, pẹ̀lú bó ṣe fi dá gómìnà ìpínlẹ̀ Kwara tó fi dá lójú Abdulrasaq Abdulrahman wípé àlàáfíà yóò padà bọ̀ sípò ní igun mẹ́rin tó gbé ìpínlẹ̀ Kwara dúró àti ní orílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi tóun náà jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n díje dupò ààrẹ lọ́dún 2023, òun mà ló ti sọ ọ̀rọ̀ jáde lẹ́nu wípé bí wọ́n bá ń pèèyàn ní abì fún rádaràdà, ó yẹ kí onítọ̀hún kó pa ìfun rẹ̀ mọ́. Ó ní lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ti fi hàn wípé ààrẹ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC wọn ò kójú òṣùwọ̀n tó láti gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí àti àwọn ìṣòro èyí tó ń dojúkọ orílẹ̀-èdè yìí. Ó lóhun tí ò kàn wọ́n lọ́wọ́, tí ò rá wọn lẹ́sẹ̀, ìlẹ́gbẹ́ òṣèlú APC ni wọ́n ń gbájúmọ́ kàkà kí wọ́n pe ààrẹ Tinubu sí kọ̀rọ̀ kí wọ́n bá a sọ òdodo ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ ti ń wọ ọmọlúàbí létí. Ó ní àwọn ìṣòro èyí tó wà láwọn ẹgbẹ́ alátakò gbogbo ìlẹ́gbẹ́ òṣèlú APC ni wọ́n ń ṣẹnu ṣọ̀bọ̀lọ̀, ni wọ́n ń tẹnu sí o, tí ò sì rá wọn lọ́wọ́ rá wọn lẹ́sẹ̀. Ó ní ètò ààbò, ètò ọrọ̀ ajé àti ìṣòro ìjínigbé tó ń ti ìkọlù àwọn agbésùmọ̀mí tó mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà lọ lójoojúmọ́. Agbésùmọ̀mí tó mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà lọ lójoojúmọ́. Ó ní Tinubu ò rí nǹkan kan àti ẹgbẹ́ òṣèlú APC wọn ò rí nǹkan kan ṣe sí bí kò ṣe àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú gbogbo ni wọ́n ń kí ojúbọ̀, tí ò sì ní nǹkan kan tí ó ṣe fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi tó ní bá a bá wá gbé ọ̀rọ̀ ọ̀hún yẹ̀wò sí ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó sọ àti ẹ̀sùn tó fi kan orílẹ̀-èdè Nàìjíríà wípé orílẹ̀-èdè ìdójútì gbà eléyìí tí ò ní nǹkan kan
dáadáa tó fẹ́ fún àwọn ọmọ rẹ̀ ìní orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, tí ó sì jẹ́ wípé ní gẹ́rẹ́ tó sọ̀rọ̀ yìí, ẹgbẹ́ òṣèlú APC, ààrẹ Tinubu àti àwọn ènìyàn kan tí wọ́n mọ ohun tó ń lọ rárá o, èyí ni wọ́n fi èsì ọ̀rọ̀ padà fún Donald Trump tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà wípé kò yẹ kí Trump sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu. Peter Obi ní bá a bá wá wo àwọn akẹ́kọ̀ọ́ obìnrin tí wọ́n jí kó ní ìpínlẹ̀ Kebbi, tí wọ́n tún pa igbákejì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún, tí wọ́n lọ ilé ìjọsìn ní ìpínlẹ̀ Kwara, tí wọ́n tún pa ọ̀gá àgbà ológun tó ń ti àwọn lọ́gàálọ́gàá bíi 4 lẹ́nu iṣẹ́ ológun ní ìpínlẹ̀ Borno. Ó ní ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́, eégún àtiró wọlé èèyàn àtiró jáde. Tálẹ́ǹtì ò mọ̀ wípé eégún àtiró tó wọlé náà lè yàn àtiró èyí tó jáde o. Ó ní ọ̀rọ̀ ọ̀hún ti ń jọra wọn o. Ó ní ká wá wo ọ̀rọ̀ Donald Trump báyìí sí àwọn èsì tí ìjọba àpapọ̀ ń dá fún wọn padà tẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní tálẹ́ǹtì tó jẹ̀bi, gẹ́gẹ́ bí Peter Obi ti sọ, oníkàkà kí Tinubu wá nǹkan ṣe lórí ètò ààbò àti ẹgbẹ́ òṣèlú APC, ohun tí ò kàn wọ́n, tí ò rá wọn lẹ́sẹ̀, tí ò rá wọn lọ́wọ́, rá wọn lẹ́sẹ̀, èyí ni wọ́n fi ojú sí. Lórí àwọn ìkọlù àwọn agbésùnmọ̀mí, àwọn oníṣẹ́ ibi, èyí tí wọ́n fi orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn balẹ̀ lórí ètò ààbò, ọ̀gá àgbà iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà, òun mà ń ló ti pàṣẹ báyìí o. Eyín ọ̀gá àgbà ọ̀hún, Lieutenant General Waheed Shuaib, ló ti pàṣẹ fún gbogbo àwọn ikọ̀ àfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ológun, èyí tí wọ́n pè ní JTF, láti dákúndábọ̀ lọ sí àwọn ìpínlẹ̀ tó fi mọ́ àwọn agbègbè tí àwọn oníṣẹ́ ibi Boko Haram bandit tí wọ́n ń sá pamọ́ sí o, kí wọ́n rí wípé wọ́n lé wọn jáde kúrò nínú kọ́lọ́fín kọ̀rọ̀ orílẹ̀-èdè yìí, kí wọ́n sì ja ogun ọ̀hún lájàyè. Ọ̀gá àgbà iléeṣẹ́ ológun náà Shuaib, èyí tó sọ ọ̀rọ̀ yìí lẹ́yìn ìkọlù àti ìṣekúpa èyí tí wọ́n pa àwọn ọ̀gá ológun kan tó léwájú àwọn ikọ̀ ọ̀hún láti lọ ja ogun àwọn ISWAP, bákan náà tí wọ́n tún jí àwọn akẹ́kọ̀ọ́ gbé o, tó fi mọ́ àwọn iṣẹ́ ibi yòókù tí wọ́n ṣe. Ló ní olójú òní lajú sílẹ̀ kí tàlùpọ̀ ó kò wọ́. Ó ní ó tó gẹ́, alùbàtà kan kì í dá orin, má foko mi dá ọ̀nà, ọjọ́ kan báyìí ń lèèyàn kọ́. Ó ní ó ti tó gẹ́ o, ọmọ Léfì, kí àwọn ológun ọ̀hún kí wọ́n rí wípé gbogbo ààyè tí àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n ń fi ara ṣoko sí, kí wọ́n rí wọn wípé wọ́n lé wọn jáde, wọ́n sì ṣẹ́ ogun wọn láṣẹ́yè. Bákan náà ló pa á láṣẹ fún wọn wípé gbogbo ọ̀nà tí wọ́n yóò gbà láti rí wípé àlàáfíà jọba ní igun 4 tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró, kí àwọn ológun yìí kí wọ́n rí dájú wípé wọ́n ja ogun náà, wọ́n jà á lájàyè, wọ́n sì pèsè àlàáfíà ààbò tó péye fún ẹ̀mí òun dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó kéré tán ènìyàn 4 mọ́ àwọn 4 tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ti ń lọ bíi 8 báyìí, èyí tó jẹ́ Ọlọ́run ọba nípè níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan èyí tó rá wọnú odò Ọ̀sọ̀sà lójú òpópónà márosẹ̀ Ìjẹ̀bú Òde sílùú Ṣàgámù lọ́jọ́ Àìkú Sunday ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ láti ẹnu agbẹnusọ àjọ Trace ti ìpínlẹ̀ Ògùn, èyí tó ṣe lálàyé, Ọ̀gbẹ́ni Babátúndé Akínbíyì, sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 12 òru ó kọjá ọjọ́ Àìkú èyí tó kọjá yìí o, látàrí eré kan tí wọ́n ní awa ọkọ̀ ọ̀hún ó ń sábọ̀, èyí tó sì gba orí afárá náà kọjá níbi tí ìjánu ọkọ̀ rẹ̀ tó ti daṣẹ́ sílẹ̀ tó bẹ́ wọnú odò náà ní òru, èyí tó jẹ́ pé lẹ́yọ̀ sọ́kà nígbà tí àwọn òmùwẹ̀ tó ń wẹ odò tó ń dòòlà ẹ̀mí yóò débẹ̀, ènìyàn 4 ni wọ́n kọ́kọ́ rí òkú rẹ̀ gbé jáde. Wọ́n ní láìpẹ́ yìí náà nínú ọ̀sẹ̀ yìí náà ni wọ́n tún lọbẹ̀ láti rí dájú pé àwọn èèyàn tó kù wọ́n dòòlà wọn o. Wọ́n ní àwọn 4 míì ni wọ́n tún rí òkú wọn gbé jáde, tí àpapọ̀ àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ tí wọ́n ti ń lọ 8, nígbà tí Akínbíyì ní dẹ́rẹ́bà tó wa ọkọ̀ ọ̀hún títí di àsìkò tí ìròyìn fi ń kóra jọ ni wọn kò tí ì rí òkú rẹ̀ àbí ààyè rẹ̀ gbé jáde kúrò nínú odò ọ̀hún, èyí tó ní àwọn 8 wọ̀nyí ni wọ́n ti gbé wọn lọ sí ààyè ìgbókùpamọ́sí tí ìwádìí sì ń lọ lórí àwọn èèyàn tí wọ́n gbà wípé ó kù nínú odò náà tó fi mọ́ awa ọkọ̀ ọ̀hún. Lákòótọ́, nínú ọ̀rọ̀ agbẹnusọ àjọ Trace ti ìpínlẹ̀ Ògùn ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ènìyàn láti dákúndábọ̀
má sọ oṣù bàbà lẹ́nu wípé jẹ́ẹ́jẹ́ ká máa ṣe ní dẹ́ẹ́dẹ́ mìràwọ́ lójú pópó ẹni bá délé láyọ̀ òun àlàáfíà lálẹ́ lẹni tó mọkọ̀ wà, nítorí pé ọkọ̀ yìí ó lè gbé àwọn ìṣòro jáde lásìkò tí ènìyàn bá rìnrìn àjò pẹ̀lú rẹ̀ lójú pópó. Bí eré àsápajúdé ò bá sí nínú ìrìnàjò náà, wẹ́rẹ́ ni gbogbo ẹ̀ yóò bọ́ sí àti ìrọ̀rùn láì mú ìpalára kankan dání. Ṣé àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá ló bọ̀ wípé bọ́mọdé bá kọjú àná àwọn àgbàlagbà wọn sì mú ìtàn balẹ̀, àti wípé bí ogún bá jẹ lọ ọgbọ̀n láti jẹbọ̀, màkànmákàn báyìí náà sì ni ọ̀rọ̀ ilé ayé o. Nínú ìròyìn tó kẹ́yìn lónìí, ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin ọkùnrin tí ń kọ tàkasùfé eyín o Fọlárìn Fálànà, tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ògbónágbòǹgbò àgbà adájọ́ nílẹ̀ yìí, Fẹ́mi Fálànà. Fọlárìn ọmọ rẹ̀ ọkùnrin èyí tó ń kọ orin tí gbogbo èèyàn mọ̀ sí Falz, òun mà ló ti ju ọ̀rọ̀ kàbìtì ńlá kan fún ààrẹ Bọ́lá Tinubu báyìí wípé bí Tinubu kò bá tó bàbá ọmọ ṣe, kó dákúndábọ̀ kó kúrò nílé fún ẹni tó lè jẹ́ baálé ilé, nítorí wípé a kì í kí sẹ̀bọ̀ odò ká tún máa bẹ̀rù òtútù, bẹ́ẹ̀ sì ni a gbọ́dọ̀ fi ní jóyà wòdì ká kọ̀ láti gbé ọmọ adìyẹ o. Ó ní bí Tinubu ò bá káàtó láti darí orílẹ̀-èdè yìí láti fi òpin sí ìṣòro ètò ààbò àti àwọn ìṣòro yòókù tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà, ó ló sunwọ̀n fún ààrẹ Tinubu láti kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí. Falz tó sọ ọ̀rọ̀ náà láti mú wá gẹ́gẹ́ bí ìrántí ọ̀rọ̀ èyí tí ààrẹ Tinubu náà sọ lásìkò táwọn náà ń bẹ gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò lọ́dún 2014, èyí tí àwọn Boko Haram tí wọ́n kó àwọn ọmọ iléèwé Chibok tí wọ́n jí wọn kó lọ ní ìlú Maiduguri ní ìpínlẹ̀ Borno lọ́hùn-ún, nígbà tí ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ yìí ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan tó wà gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2014. Wọ́n ní Falz ní òun rántí ọ̀rọ̀ tí ààrẹ Tinubu sọ lọ́dún náà lọ́hùn-ún ní wípé ibi tí ààrẹ bá ti wà tí ò bá lè kápá ìṣòro ààbò, ó fi hàn wípé ààrẹ ọ̀hún ò tó gbangba sùn lọ́yẹ́ kò tó orílẹ̀-èdè darí o. Tinubu sọ lọ́dún náà lọ́hùn-ún wípé òun fi àsìkò yìí rọ Jonathan tí í ṣe ààrẹ kó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí ká ti gbọ́ ní ìlú tó lọ́ba tó níjòyè tó sì lájú, kí àwọn agbésùmọ̀mí èyí tí wọn ò tó nídìí agbègbè kan kí wọ́n máa da orílẹ̀-èdè Nàìjíríà láàmú tí wọ́n tún jí àwọn obìnrin kó lọ o. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Tinubu jáde lẹ́yìn oṣù méje èyí tí àwọn Boko Haram tí wọ́n kó àwọn ọmọ iléèwé Chibok lọ́dún 2014. Wàyí o, ṣé ẹni bá ṣu ní gbàgbé, ẹni bá kó kò lè gbàgbé. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kó imí ààrẹ Tinubu lọ́dún náà lọ́hùn-ún ni wọ́n ti padà wá rántí Tinubu sí àwọn ọ̀rọ̀ tóun náà sọ o, èyí tó mú ọ̀kan nínú àwọn olórin ọ̀hún, eyín Fọlárìn Fálànà tá a mọ̀ sí Falz, láti lọ gbé gbogbo ọ̀rọ̀ Tinubu ọ̀hún jáde, tóun náà sì pe Tinubu sí àkíyèsí wípé ọ̀rọ̀ tó sọ sí Jonathan lọ́dún náà lọ́hùn rèé, bọ́ bá ní kí wọ́n pe bí ti rí wà bí ti rí ọ̀hún rèé o. Ó lóun yóò rọ Tinubu láìsí wọ́n ní tàbí ṣùgbọ́n kó dákun dábọ̀ kó kọ ìwé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ. Ó ní Tinubu yóò gba yìí títí ọjọ́ ayérayé ni ju wípé kó wà lórí ipò kí nǹkan kó máa dàrú. Ó ní báwo ni ká ti gbọ́ nílùú tó lọ́ba tó níjòyè tí ààrẹ kan sì ń pe ààrẹ ní ààrẹ ṣùgbọ́n tó kọ̀ láti pèsè ààbò tó péye fún àwọn èèyàn tí ń jọba lé lórí o. Falz ní ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ìtì ọ̀gẹ̀dẹ̀ èyí tí ò wá ọ̀bẹ rárá ni. Ó ní bí Tinubu bá lè kọ ìwé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí, ó ní yóò máa gba yìí títí ọjọ́ ayérayé gẹ́gẹ́ bí Falz bó ti sọ tó sì rán Tinubu létí àwọn ọ̀rọ̀ tó tẹnu rẹ̀ jáde sí Jonathan lọ́dún 2014 lọ́dún náà lọ́hùn-ún. Tó ẹ̀yin ará, Yorùbá ní ibi tí àgbà bá wà náà ń lọ́mọdé máa bà. Ọmọdé ti bá àgbà báyìí lórí ìrìn àjò ọ̀hún, ó kù sọ́wọ́ àgbà láti tún ṣe. Ìròyìn wa kò ní jù báyìí lọ. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rèmí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní ràn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o.
Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.